ẹ wo mọ́tò Ajarabuka yìí o. Ṣé kò sí tutù? Ó wá yìí. Ó yá mú change wá, mú change wá. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan ní lọ tí Eefin tó gbalé gboko yìí o. Gbogbo aráyé ẹ gbà wá o. Èmi ò tún rírú èyí rí. Ṣé gbé àti ìrì mọ́tò gbogbo? Mi ò rírú eléyìí rí o. Fi dẹ́rù bọ́ lọ́rọ̀ o. Ibi tá lọ náà. Ibẹ̀ kọ́ o. Kì í ṣe bẹ́ẹ̀. Ẹ ó sáré sá. Ẹ padà sẹ́yìn. Irú mọ́tò rẹ̀. Ẹ̀yin náà wò báyìí, ẹ̀yin ará ayé rò ọ̀nà. Eléyìí abádùúgbò jẹ. Àgbà air pollution lélẹ́yìí o. Kì í ṣe ní sáré sá ìjà. Abílẹ̀ rẹ̀ questions. Lọ sẹ́yìn. O lè wá sí di steering tiẹ̀. Ẹ̀yin kan kọ́ lẹ́nu mọ́tò. Kí náà fi mọ́tò yìí ṣe? Bàbá tó wà ní mọ́tò yìí dà. Ló ní bírèkì dá. Kó mọ̀ wà mọ́tò tẹ̀yìn jẹ́ o. Tó mú ṣá. Yóò ṣàbọ̀ ní mọ́tò dápọ̀. Tó mọ́tò ẹ̀yìn. Fún iná bẹ̀rẹ̀ ní mọ́tò. Ẹ̀yin ò ní nọ́mbà sí abẹ́rẹ́ fún mi. Erase it. Erase it. Erase it. Mọ́tò yẹn ò lè dókè gbọ́. Jọba sápá báyìí. Adúgbò dè ní àná. Gbogbo táìmù wà lẹ́kàn waste. So ẹ ti ṣe báyìí. Ọmọṣẹ́ ọkà òun náà ló ń bọ̀. Báwo ni? Ok, wọ́n ti flush ẹ̀. Omi yẹn ló dé, omi yẹn ló dé. Omi yẹn ló ṣàn lọ́wọ́ ẹ̀. Àyíkú ká fọkàn balẹ̀ kó mi máa. Ọ̀gá náà sì ọjọ́ kú ìgbà yẹn. Ok. Awo. Daddy. Tẹ́lẹ̀. Tẹ́lẹ̀ ní kúrò lélẹ̀. Baba, era sá. Nígbà, era sá. Ọ̀nà tí wàá flush ẹ̀, a pàdé wọn gan nísìn. Bó ṣó yọ dáadáa.
àwọn tá a dúró dè lánàá títí. ok ẹ wà nígbà kan ṣe àbí. mo èmi náà tiẹ̀ ń gbọ́ ìdàkọ̀ mo rí pé ó yọ ilé jáde lọ. yẹn ń pe báyìí rẹ ọmọ máa ṣe solution kan ṣe solution rẹ. àwọn omi yìí ò yọ mọ́ kí ló fà á tí ò fi yọ mọ́ nígbà tá à ń béèrè ìbéèrè wọ́n jẹ́ kó di mọ̀ fún wa wípé ó ti rẹ omi yẹn bí wọ́n bá sì ń lo náà NEPA láti fi fà á kì í wá bí wọ́n bá lo náà jẹnẹrétọ̀ agbára káká ní díẹ̀ téré á fi wọnú ẹ̀ sẹ́yìn náà rí bí gbogbo bí ìṣègbè táútáú níbi tó yẹ kí wọ́n ti máa pọn omi ibi tá a wà yìí ni wọ́n ń pè ní Iberekodo lepers colony àwọn tí wọ́n ní ìpèníjà ni wọ́n ń gbé bí a ò lè pè wọ́n ní alárùn ẹ̀tẹ̀ nítorí pé àrùn burúkú náà ti fi wọ́n sílẹ̀ lọ a ti ṣèwádìí a ti ṣàbẹ̀wò sí dókítà tí ń tọ́jú wọn dókítà ní wọ́n ti perégedé wọ́n yege wọn ò láìsàn náà mọ́ bẹ́ẹ̀ bá wá rẹ́nìkan tí ìpèníjà ń bẹ lọ́wọ́ ẹ̀ tàbí lẹ́sẹ̀ àwọn ìkọlù táìsàn náà ti ṣe sẹ́yìn ló sọ ọ́ dà bẹ́ẹ̀ kò sì túmọ̀ sí pé àìsàn burúkú yìí ń bẹ nínú ẹ̀jẹ̀ ara ẹ̀ mọ́ wọn ló ti tán síbẹ̀ ìpèníjà àtẹ̀yìnwá ni ò ṣe é mú kúrò nígbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàápàá àwọn tó jẹ́ àgbàlagbà ni ò ní láǹfààní àti lè ṣiṣẹ́ mọ́ nítorí pé ọwọ́ tí wọ́n fẹ́ fi ṣiṣẹ́ ò sí mọ́ ẹsẹ̀ tí wọ́n fẹ́ fi rìn náà dà á jẹ́ pé wọ́n nílò ìrànlọ́wọ́ èmi àti ẹ àti wá bẹ̀rẹ̀ ìrànlọ́wọ́ yìí ń lọ bí ọ̀sẹ̀ mélòó kan a ó tún rún kúrò ní ìpínlẹ̀ Ògùn lọ sáwọn ìpínlẹ̀ míì láti ṣiṣẹ́ àánú ṣùgbọ́n kó tó di pé a kúrò nípínlẹ̀ Ògùn lọ sí ìpínlẹ̀ míì láti ṣiṣẹ́ àánú bí èyí àyàfi ká fìdí àwọn nǹkan kan múlẹ̀ lára tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ náà ni wípé a ó ṣe àṣeparí omi yìí tí omi yìí á bẹ̀rẹ̀ sí í yọ ìyẹn ni a ó ṣe àwẹ̀jẹwẹ̀mu papọ̀ pẹ̀lú àwọn tó wà níbí kí wọ́n má ronú wípé báwo láyé àwọn ti rí kí wọ́n lè mọ̀ wípé Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn náà a ó jọ jẹ a ó jọ mu a ó jọ kọrin a ó jọ jó papọ̀ bá a bá ti ṣe yìí a ó tún rìnrìn àjò lọ sáwọn ìpínlẹ̀ míì nílẹ̀ Yorùbá ẹ wá gbọ́ mi mo mọ rírì ẹ̀yin ọmọ Yorùbá jákèjádò orílẹ̀-èdè àgbáyé tí ẹ jẹ́ ẹlẹ́yinjú àánú àtonífẹ̀ẹ́ tí ẹ nawọ́ oore nawọ́ ìfẹ́ kódà sí àwọn tí ẹ kò rí rí láyé sí àwọn tí ẹ ò tiẹ̀ dámọ̀ láwọn tẹ́ ò tiẹ̀ bá tan lọ́nà kankan láwọn tí kò sí àjọṣe kankan láàárín ẹ̀yin àti wọn tí kìí ṣe pé ẹ ń retí pé ẹ ó gba oore tẹ́ ń ṣe fún wọn padà lọ́dọ̀ wọn níbikíbi ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ ó gbà á lọ́dọ̀ Elédùmarè kí wá tó ṣèyẹn nìkan o a ti wò ó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tá a dé ń bì yìí níbi táwọn èèyàn wọ̀nyí ń gbé ó dọ̀tí kò tẹ́ni lọ́rùn ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀ bọ́yẹ́ tí borí ooru àwòpọ̀ tó kàn lára tá a gbọ́dọ̀ ṣe ni pé kí a fín gbogbo àdúgbò yìí kí a fín ilé wọn èyí tí wọ́n ń pè ní fumigation kí ibẹ̀ ó wà ní mímọ́ tónítóní káwọn kòkòrò burúkú tó lè tó dá ìsàn sí ni lára kó kú fínfín ṣe rántí wípé a ti fi ìwọ̀nba owó kan 100,000 naira sílẹ̀ ní ilé ìwòsàn tí wọ́n ti ń tọ́jú wọn níbí kí wọ́n bá wa fi ro oògùn fún wọn níwọ̀n ìgbà tí dókítà àgbà nílé ìwòsàn ọ̀hún ti sọ wípé ilé ìwòsàn ìjọba ni lóòótọ́ ṣùgbọ́n ìjọba kì í lè ra oògùn fún àwọn èèyàn wọ̀nyí láti fi tọ́jú wọn àwa béèrè pé ló ni yóò ná ni láti lè tọ́jú wọn lódidi oṣù kan wọ́n ní bàbá fi 100,000 naira síbẹ̀. but tó bá ti jẹ́ pé provision yẹn fẹ́ wà àkáǹtì ta lè ló wà bóyá ti ẹni tí mo sọ ló jẹ́ lára àwọn òṣìṣẹ́ wa òun ni matron àgbà tó wà lọ́sùtù bí wọ́n lè ràn wá lórí nítorí iṣẹ́ tó ń ṣe náà ni. a rí pé a máa ṣe 100,000 naira lénìí so láti fi sọ tó bá dẹ̀ tó ń di oṣù tó ń bá wò kí la máa tún ṣe. Ọlọ́run bá ṣe ẹ ṣé gan ni sà. oògùn tíjọba kì í ní àwọn yóò láǹfààní àti rà á sọ́dọ̀ àwọn ò lè máa fún wọn lọ́fẹ̀ẹ́
wọn ò nílò láti máa sáré kiri nígbàkigbà tí wọ́n bá ń ṣàárẹ̀ tí wọ́n sì nílò oògùn mọ́. Bákan náà, lára àwọn ètò tá a ti ṣe níkànnì Yorùbá Gidi TV pẹ̀lú ìrànlọ́wọ́ yín ni wípé a ti gbé oúnjẹ lọ fún wọn lọ́lọ́pọ̀ rẹpẹtẹ. Kì í ṣèyẹn nìkan, a ti kó àwọn nǹkan èlò bí ọṣẹ ìwẹ̀, ìfọyín àti nǹkan míì lóríṣiríṣi tá ò lè kà tán nísinsìnyí tẹ́ ẹ ti rí wò lórí ìkànnì Yorùbá Gidi TV. Owó táwọn èèyàn alẹ́yinjú àánú fi ràn wá lọ́wọ́ la fi ṣèyí, kò wá tán síbẹ̀. Gbogbo bí nǹkan bá ṣe máa lọ ní Ìbẹ̀rẹ̀kòdó lepers colony, a ó máa fojú yín tó ìrónilágbára fún wọn lẹ́nìkínní kejì. Ìyẹn ń lọ lọ́wọ́. Ẹni tó nílò ọkọ̀ taxi láti máa fi ṣiṣẹ́, ẹni tó nílò jẹnẹrétọ̀ àtàwọn ẹ̀rọ láti máa fi ṣiṣẹ́, gbogbo ẹ̀ a ti ń ṣe é díẹ̀díẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi rán wa. A sì mọ̀ wípé a ó ṣe é débi tó lápẹẹrẹ, ibi tó nítumọ̀, ibi tá a fi gba oríyìn lọ́dọ̀ Elédùmarè, ibi tó jẹ́ pé inú wọn ó dùn wípé àwọn ò ṣì ayé wá, àwọn ráyé wá. Bí ìjọba orílẹ̀-èdè yìí bá kùnà, àwọn ọmọ Yorùbá ń fi hàn wípé àwọn tó gbangba sùn lọ́yẹ́. Ìyẹn túmọ̀ sí pé bí ire náà bá dé lọ́la, èyí tá à ń béèrè fún tí ìran Yorùbá fi ń sọ wípé Yorùbá nation now, kí Yorùbá ó gbòmìnira, ó fi wá lọ́kàn balẹ̀ pé ayọ̀ ńlá ń bọ̀ nílẹ̀ Yorùbá. Tó mú káwọn ọmọ Yorùbá tí ń bẹ káàkiri àgbáyé máa rántí ilé láti máa nawọ́ nínú ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ táwọn náà ń rí sí àwọn tó ṣaláìní. Ìgbàgbọ́ mi ni pé ilẹ̀ Yorùbá máa dára, ó ń bọ̀ wá dára, ó máa dára jù báyìí lọ láìpẹ́. Yorùbá Gidi TV. Yorùbá máa gòkè àgbà, àṣeṣe. Ọlákúnlé Fásùgbà ló kọ mi fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹlẹ́ ti ra jẹnẹrétọ̀ yín àti máṣíìnì yẹn àbí? Ẹ tọ́ máṣíìnì ẹ̀ ní ọdún stop. Mi believe pé nísìnyí báyìí wọ́n gbọ́dọ̀ lè enjoy omi yẹn dáadáa. Omi ṣe pàtàkì, omi ṣe pàtàkì ń gbá ní ẹ̀mí ìlàláfíà. A dúpẹ́ lọ́wọ́ àwọn tó yẹ pé wọ́n sọ́pọ́ọ̀tì pírójẹ́tì pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run bàbá wọn gbé wọn ga. Àwọn tó jẹ́ ọmọ Yorùbá tó wà lókèèrè tó ń ṣe báyìí fún àwọn èèyàn wa tó kù díẹ̀ káàtó fún, Ọlọ́run bá wa wẹ̀ pẹ̀lú wọn. Ọlọ́run bá wa pẹ̀lú, Ọlọ́run á jẹ́ kó kó èrè oko délé. Òǹgbẹ ayé Ọlọ́run ọba ò ní fi gbẹ wọ́n. Òǹgbẹ ọ̀run Ọlọ́run ọba ò ní fi gbẹ wọ́n. Ohun tó jẹ́ kéèyàn gòkè láyé nínú àwọn ẹ̀kọ́ tó jẹ́ Yorùbá náà pé kéèyàn máa dùn àwọn èèyàn nínú. Gbogbo tó wá ń ṣe léyìí wọ́n máa gòkè ni, wọ́n máa gòkè ni. Bẹ́ẹ̀ ló máa rí lógo Ọlọ́run ọba. Ilẹ̀ Yorùbá yà á wá gbé wá, ilẹ̀ Yorùbá yà á gbé wá tó yẹ pé a máa lọ síwájú ní àní rẹ̀yìn. Gbogbo àwọn tó wà lókèèrè tó jẹ́ ọmọ Yorùbá gidi pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba, wọ́n á kéré oko délé bó ṣe máa rí nìyẹn lógo Ọlọ́run ọba. Èmi náà mọ rírì yín, mo mọ rírì yín o, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín gbogbo yín pátápátá káàkiri orílẹ̀-èdè àwẹ̀ mi ìlú náà dárúkọ. Wọ́n yìí tiẹ̀ fẹ́ ká dárúkọ. Bàbá Aládò tí máa ní kí lorúkọ yín, ọ̀pọ̀lọpọ̀ tó ń sẹ́ǹdì owó tá a fi ń ṣe gbóntà ń ṣe wọ́n yìí gbà kí n dárúkọ wọn. Wọ́n ti ẹ̀ jẹ́ kí n morúkọ wọn. Wọ́n ti ẹ̀ ní pé orí tí wọ́n bá ṣe tó bá fi pamọ́ òun ló ní èrè jù. Ṣé rí àwọn aṣọ orí kan tó fẹ́ kán rí òun, wọ́n á rí àwọn tó rí yẹn ó ti gba èrè ẹ̀ nìyẹn. Bọ́n tó bá ṣe tiẹ̀ tó bá fi pamọ́ èrè ẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ló wà. Sọ Ọlọ́run bá san wọ́n lẹ́san rẹ̀. Ọlá àwọn ò ní dínkù, yóò máa lékún ni, yóò máa lékún ni, yóò máa lékún. Ẹ̀yin náà tẹ́ wá gbìyànjú tó pẹ́ fàyè lẹ̀ tẹ́ ń ṣe léyìí, ọlá yóò máa lékún. Ẹ ní mọ òǹgbẹ láyé, ẹ ní mọ lọ́run. Pẹ̀lú gbogbo wa náà tá a dúró táwọn tó yẹ pé ẹ ó kù díẹ̀ káàtó fún àpadà sí bó ní bá wa. Àìsàn tó ṣe wọn a dúpẹ́, Ọlọ́run ti bá wa wò wọ́n sàn. Ó ti ń sìn Ọlọ́run ò ní fi ṣàwa náà. Ọlá haúlà. Wala quwata illa billah. Bàbá Aládò, màá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín. Ó lè mọ̀ jẹ́ ní ìsìn. Ṣùgbọ́n ìbéèrè yẹn ni pé kí ló dé tẹ́ fi sọ pé dandan ẹ fẹ́ tẹ̀lé wa débi ó wá dìgbà míì. Ẹ jáde tè máa lọ.
jẹnẹrétọ̀ àti epo tẹ wá fi tẹ̀sí ẹ̀dá. wọ́n sọ pé jẹ́rẹ́tọ̀ wà ní ta ló sọ bẹ́ẹ̀. dádì tó wá ìgbàlẹ̀ kan. ẹ̀yin gbogbo kí ni ẹ̀ lọ yẹ kẹ́yìn prepare wà náà. ok petrol tẹ ti máa tẹ̀sí ẹ̀ nǹkan. ẹ̀yin bàbá tẹ̀sà. ó yẹ kẹ́ máa. ẹjẹ́ ń wà. ẹ̀bùn ẹ̀gbẹ́ petrol wà. ẹ wá lọ gbé jẹ́ ìwà àwọn ẹ̀jẹ̀ máa lọ fẹ́ wọ́ jẹ́. máa fẹ́ gbé débi yẹn. tó máa ní nǹkan gbé débi ṣá. tó máa ní nǹkan gbé débi bí wọ́n bá ṣe tán ni. kò lè ní nǹkan gbé wá náà ṣe bí wọ́n ní bá ti máa ń. ṣé mi ẹ jẹ́ fún ilé. fún àǹfààní èyí tẹ ìṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ kì í kàn ṣe pé wọ́n fẹ́ ṣe installation lásán ìyẹn ni pé kì í kàn fẹ́ gbé máṣíìnì tí ó máa fa omi sí lásán torí pé ohun tí a gbọ́ nípa omi bíi ni wípé omi yẹn ti ń yọ dáadáa tẹ́lẹ̀ kódà táǹkì tí wọ́n lò ń bí fún bọ́ọ̀ èyí tẹ́lẹ̀ òun ló ń lọ bí táǹkì 3,000 1,500 kọ̀ọ̀kan ṣùgbọ́n ṣàdédé lómi yẹn ò yọ mọ́ pé omi yẹn ò wá yọ mọ́ kí ló lè fà á ṣó ti dín ni ṣómi gbẹ ni ìyẹn la fi mú kí àwọn onímọ̀ ẹ̀rọ kí wọ́n wá wò ó ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí wọ́n wò ó wọ́n rí i pé n ta ní láti ṣe kò ní wípé kí wọ́n flush ẹ̀ pẹ̀lú máṣíìnì wọ́n sì gbé ẹ̀rọ náà wá lọ́jọ́ náà wọ́n wá flush ẹ̀ nígbà tí wọ́n flush ẹ̀ aláǹfààní àti rí bí omi náà ṣe pọ̀ tó ṣàn dé sàlẹ̀ lọ́hùn-ún wọ́n sì fún wa lọ́kàn balẹ̀ pé láti àsìkò yìí lọ kí wọ́n máa gbádùn omi yàlàyé òlòló sì kù ní Ìbẹ̀rẹ̀kòdó lepers colony ohun tí wọ́n wá ń ṣe lọ́wọ́ báyìí ni wípé wọ́n fẹ́ machine sí kí wọ́n gbéná gorí ẹ̀mí ẹ̀ kíyẹn náà lè gbomi jáde láti bẹ̀ kí wọ́n mọ̀ pé láti alẹ́ yìí lọ kí wọ́n máa pọn omi nírọ̀rùn kò nílò láti máa tò kí wọ́n tó rómi pọn tàbí kí wọ́n máa lọ sáwọn àdúgbò mi kí wọ́n tó rómi pọn omi ti dìrọ̀rùn gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ nínú èyí a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín ẹ ṣeun fún ìfẹ́ tẹ́ ní sí mi torí ìfẹ́ tẹ́ ní sí mi àti gbàgbọ́ tẹ́ ní nínú mi ló lè máa mú yín kó owó rọ̀gùnrọ̀gùn báyìí sí mi lọ́wọ́ pé kí n fi mójútó àwọn èèyàn mi àwọn èèyàn yín àwọn èèyàn wa tí ń bẹ nílé mo mọ rírì ìfẹ́ àti ìgbàgbọ́ èyí tẹ́ ní nínú ìmí Ọlákúnlé Fásùgbà tí ìkànnì Yorùbá Gidi TV tí ẹ fi ṣèyí wípé ká nu omijé àwọn èèyàn kúrò níwọ̀n ìbá ibi tágbára tiyín gbèdé láti lè nu omijé àwọn èèyàn kúrò Ọlọ́run á nu omijé tiyín náà kúrò ẹ ò ní rógun ìbànújẹ́ ẹ sì ní fi ìnira lo ìgbà ẹ jẹ́ ká wo bí wọ́n ó ṣe ṣe gbogbo ètò náà títí tómi ó fi máa yọ. bákan náà iléeṣẹ́ Onyx Geoservices ọ̀pọ̀lọpọ̀ wọ́n béèrè pé lórúkọ iléeṣẹ́ tó bá gbẹ́ bọ́ọ̀wò sí òkè kéèsì Onyx Geoservices lórúkọ wọn àwọn náà ní nígbà tá a rí tán bá gbẹ́ bọ́ọ̀wò síbi tí ìlú tí ò lómi tómi bẹ̀rẹ̀ sí í yọ àwọn náà ní àtúnpè ó ti ẹ̀ kówó wọ́n ṣùgbọ́n wọ́n dàbí pọ́jà wọn dà owó yín wọ́n sà so iléeṣẹ́ wọn ni a tún gbé iṣẹ́ yìí fún pé kí wọ́n bá wa ṣe ti bí náà tí òkè kéèsì nílùú Abẹ́òkúta yẹn ń ṣe ni wọ́n bá wa gbé kò sómi kò sí ẹ̀ wọ́n rómi àwọn tó ti gbẹ́ bọ́ọ̀wù mẹ́gbọ́n ò gbádùn ẹ̀ tí wọ́n ṣẹ̀ wá bá wa gbé wọ́n sì ń pọnmi lójoojúmọ́ ni wọ́n ń pọnmi bó ti ẹ̀ pa àti ìgbé táǹkì sí àti sanwó gbogbo ẹ̀ o a máa ṣe installation ti táǹkì yẹn ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run. tí ìràn wúlò nípa ti wà ti pẹ́ ni nígbà tí dà ìràn tó wà ládàrí tẹ́ gẹ́gẹ́rọ̀ tẹ́ sọ ọlọ́kọ̀ yàn sípò ni wọ́n sì ní ìyàn tó yẹ kọ́ wà ní adarí rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ irú ẹ̀yin tẹ́ yẹ kẹ́ ẹ darí ọlọ́kọ̀ tí ìwé ìdíbẹ̀ lọ́wọ́ adẹ́wọ̀n ìdílé ilẹ̀ lórí lágbára tí wọ́n bá wà nípò adarí
nǹkan ló wà ní nǹkan yóò lè ní bàjẹ́ àti láṣẹ pẹ́ lápẹ́. Sáré kan. Sáré kan. Yorùbá Gidi TV. ìjọba wo ló ṣe é báyìí gẹ́gẹ́ bí ìtàn. gẹ́gẹ́ bí ìtàn tí mo sọ níjọ́sí ọba kan tó jẹ́ nínú ọba Gbádébọ̀ nínú ọba Gbádébọ̀ òun ni ẹni tí Aláké ilẹ̀ Ẹ̀gbá Aláké ilẹ̀ Ẹ̀gbá ohun tá a dẹ̀ ṣe ń sọ yìí ó jẹ́ nǹkan bíi 1892 gẹ́gẹ́ bí ìtàn ṣùgbọ́n nígbà yẹn wọ́n ní ìyá ọba náà ní ìpèníjà àìsàn yìí ṣùgbọ́n báwo la ṣe wá fẹ́ ṣe tó dẹ̀ pé òfin tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ ni pé ẹni tó bá ti ní àìsàn yìí ṣùgbọ́n ẹ̀yìn bẹ̀ yẹn ni wọ́n ní ibi tí wọ́n kọ́kọ́ ṣe sílẹ̀ fún wọn ṣùgbọ́n láàyè ibẹ̀ yẹn bí ó ṣe ṣẹ́wọ̀n bí gbogbo bíbá yìí ṣe jẹ́ bí igbó tó ṣùgbọ́n bẹ̀ yẹn ni pé ibi kòtò kan ni kọ́ ṣàwọn máa mánéjì ń bẹ̀ ṣùgbọ́n wọ́n ní olùṣọ́ nígbà táwọn ẹlòmíín náà tó dẹ̀ ní àìsàn náà ń rí ilé báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí ní wá migrate sọ́dọ̀ wọn nìyẹn kó tó di pé àwọn missionary wá dé ìgbà táwọn missionary wá dé ni wọ́n wá ṣẹ̀ṣẹ̀ wá gba ìdíbà yìí lọ́wọ́ àwọn tí wọ́n ní ilẹ̀ tó fi di jẹ́ pé missionary ló ń ṣàkóso ìdíbà yìí títí tó fi di 1963 kí ó tó di pé bóyá a pín western region after tó wá pín western region yẹn ni wọ́n á gbé gbogbo èmi làwọn tó wà níbàdàn àwọn tó ti ọmọ Ọ̀yọ́ state wa torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo wọn kò tí ì sí ibíbà yìí wà ṣùgbọ́n kò ní aṣojú kò ní ọ̀rọ̀ kankan tí wọ́n lè sọ ọ̀bọ̀ tìgbà tí wọ́n pín western region ló jẹ́ pé àwọn tó wà níbí wọ́n ṣẹ̀ wá kó àwọn tó wà ní bóyá bíi ibì kan wọ́n ń pè ní Geduma Edo state ló wà wọ́n wá kó gbogbo wọn padà wá sílẹ̀ tí ìjọba western region wá ń bójútó wọn but ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní bójútó wọn ìgbà tó wá di 1960 kínní ohun tó di 1970 kínní tí Ògùn state gba state ló ṣẹ̀ di tí state ṣẹ̀ṣẹ̀ wà ń kápá ẹ̀ àwọn ọba pẹ̀lú àwọn missionary ló ń ṣàkóso bíbá yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di pé àwọn state ṣẹ̀ wá ṣèkápá ẹ̀. abájọ náà mo ń wo àwọn ògiri pé èyí kọjá bẹ́ẹ̀ kì í ṣeré. ẹ ṣàkílẹ̀ ìwà wò tẹ́ fàwọn ọjọ́ kábíyèsí. Àwọn náà ló kọ́ sà. kábíyèsí bọ̀ Kábíyèsí nígbà yẹn. kò sí torí kábíyèsí pé ẹni bá mọ̀ tán èèyàn kì í máa lù sí wọn. Bẹ́ẹ̀ni, àwọn tẹ̀dẹ̀ mọ̀ yìí ẹ tíra ìkẹ́tù fi kọ́ wọn. àwọn náà ló kàn. kò sí tán torí bẹ́ẹ̀ ṣe ìgbésẹ̀ tó bá yẹ kẹ́ ẹ gbé àfikẹ́ gbé. ẹ ṣe gan ni sà alákùnrin láì háyà sà ẹ ṣe gan sà. mọ́tò yín gọ́ṣọ́ àlẹ́ òun. àwọn agbé wá síbẹ̀. wọ́n lọ bá mi ṣe break. ẹ pé bí mo parí ìpinnu sígbà kan ní ẹja nílùú yìí àwọn òkúta sí pọ̀ wọ́n fẹ́ẹ́ ra tán jarí. ẹ máa gbé fún ara kí ni àdí. yóò wọlé tì yìí. iṣẹ́ ìdájí ni àwọn fi ṣe. bátìrì náà ti lọ. títí a ti wà ń bí ń lọ bí wákàtí mélòó kan báyìí iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí bí omi ó ṣe bẹ̀rẹ̀ sí yọ padà níbi omi ẹ̀rọ eléyìí sì wà ń bí yẹn borehole tí à ń ṣe lọ́wọ́ fún wọn ní Iberekodo lepers colony nílùú Abẹ́òkúta omi á bẹ̀rẹ̀ sí yọ lókù.
ti ń tú yáyáyá. Mo lọ pass. Mo ti ẹ̀rú jù yín rárá. Ẹ lè rí o. Ẹ tọ́ náà ẹ̀ sójú yín. Ẹ lè rí o. Mo rí wọn rí. Mo rójú yín díẹ̀. Lóru là ń ṣe léyìí o. Ààrẹ wa mọ̀ pé ó máa padà yá. Ìwọ̀n ká tó fẹ́ máa lọ tẹ́lẹ̀. Ojú mi lẹ̀ ń wò ẹ̀ wò mí. Mo ti ya omi náà. Sọ máa jọ ìméjì papọ̀. Kí ló kù bẹ́ẹ̀? Yorùbá Gidi TV. Omi wa ti bẹ̀rẹ̀ sí yọ nìyẹn o. Ó ti bẹ̀rẹ̀ sí gàyà, ó ń tú yìí. Omi ti bẹ̀rẹ̀ sí yọ ní ìbẹ̀rẹ̀ kòtò NEPA colony. Yorùbá Gidi TV. Mo ní ṣọ̀pọ̀ wà. Àfẹ́ràn wọn sọ́mọ wọn náà ni. Ilé náà lè gbà ní orúkọ ọmọ náà. Tó bá dé ẹ sọ fún pé Jókòó. aránṣẹ́ fi o. Kàwọ́ ọwọ́ ẹ̀. Kí lórúkọ ẹ? Ẹni ọlá. Fine girl ni ẹ. Mọ̀lẹ́gbẹ̀ẹ́ tẹ́ kọ sẹ́nu ọ̀nà yìí. Ìwà bí Ọlọ́run pẹ̀lú ìtẹ́lọ́rùn èrè ńlá ni. Bẹ́ẹ̀ ni èrè ńlá ni. Ẹ ṣeun sà. Adúpẹ́ sà. Ṣé adúpẹ́ sà? Yes ma. Ìbéèrè. Ẹ ń yọ àwọn kéékèèké sọ́tọ̀. Ṣé lẹ́yìn ìgbà tí a ṣe èdè ta fún yín níwọ̀nba owó kékeré yẹn lẹ́yìn tó ń lọ relé? Bẹ́ẹ̀ni. Èyí tó sì kárè. Mo ti ẹ̀gbẹ́ kan lọ lánàá náà. Mo wá ṣẹ̀ lára ilé ìlú. Ṣé kò wẹ́ jù báyìí? Gbogbo ẹ̀yẹ́ ìní títà. Wọ́n ń rà á. Oṣòdì ni máa ń gbé. Lẹ́kọ̀ọ́? Ń táwọn ará Èkó ń jẹ́ rèé. Ọmọ mọ̀mọ́. Ọmọ mọ̀mọ́. Ṣé ọmọ yín ni àbí ọmọ ọmọ yín? Ọmọ yìí. Ọmọ ọmọ mi. Ìyá. Òkè àǹtí ìlọmọ yín àbí? Ìyàwó ọmọ mi. Ẹ pẹ̀lẹ́ àǹtí. Kí ló ṣe yín lọ́wọ́? Akọ́jú ni. Ẹ pẹ̀lẹ́. Mẹ́rẹ̀ẹ́ o. Ṣé ò ní máa fọ́ báyìí? Ẹ̀yọ́ yóò ti mẹ́yìn lára. Ìkan wà tó ti fọ́ díẹ̀ o. A separate. Àwọn tó ń rà yẹn, àwọn tó máa ń. Àwọn onídìjẹ náà. Àwọn tó ń ṣe pẹpẹ súpù àbí? Ilẹ̀ máa ń gbé lọ́dọ̀ àwọn ilé wọn lájẹ́ ńlá. Wọ́n máa ń fi ṣe àwọn àṣejẹ oògùn. Ẹ̀kúṣẹ́ wa. Ọlọ́run mọ fèrè sí o. Àmì mà. Báwo lára báyìí? Àmì. Báwo lára?
Ó yàtọ̀. Ẹ pẹ̀lẹ́. Ẹsẹ̀ yẹn ó yàtọ̀ díẹ̀díẹ̀. Ṣé wọ́n jíṣẹ́ wá fún yín? Ẹ ṣe kan. Bàbá ti jẹ́ o. Bàbá ti ṣe o. So àti kerosene wọ́n ní ṣé ti wá bá yín ra stove yẹn wá? Ṣé ti bá yín ra stove yẹn? Wọ́n ní wọ́n rà wọ́n náà máa bá mi rà lẹ́yìn. Lénìí? Àti kerosene ni o. Ok. Àtún fún yín ní torí gbogbo àtà ń wá àbáyín ẹ má wọ̀ rí ẹ dúró mò ń bọ̀ àbáyín. Ọmọ màmá. Ọmọ màmá. Ẹ á máa kọrin ẹ lọ. Wọ́n ní ẹ máa kọrin. Ọmọ náà ò ní ìgbà bẹ́ẹ̀ni wọ́n lọ. Ẹ ṣe kà. Ẹ̀rù sí rẹ̀ ló ṣe mí. Ṣùpẹ́ o. A fi ẹgbẹ̀rún mẹ́wàá fún yín. Ẹ ṣe kà. Wọ́n máa bá mi ra tuntun. Wọ́n ti gbowó stove already. Wọ́n ti gbowó stove àti owó kerosene. Wọ́n ti gbà. Wọ́n á fún yín ní gbogbo ẹ̀ lénìí. Ṣé Mr. Jimoh Ahmed ló sọ fún yín bí owó ti wà lọ́wọ́ wọn? Nígbà táwọn ọdún wọ́n ní ẹ wà lọ́sibítù. Ara mi ò yá mi. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe gan. Ẹ ṣe o. Àwọn ọjọ́ tẹ kó owó kìíní sílẹ̀ ara wọn ò yá bẹ́ẹ̀ ni wọ́n travel wọ́n ṣẹ̀ dé lálẹ́ ìjẹta wọ́n ṣẹ̀ dé lálẹ́ ìjẹta wọ́n bẹ̀ dé lálẹ́ ìjẹta àwọn mo ti sẹ́yìn owó 40,000. Ok, wọ́n ti gba 40,000 tí wọ́n. Wá lẹ́yìn náà ọgbà mo dẹ̀ ti ṣàlàyé fún ẹ pé àìtí ìráyè mi ò lè tí ìjọba àwọn àṣìkò tí wọ́n ti ráyè bí alọ́nà. Ó jẹ́ ìṣe 10,000 sí. Mo ti fún wọn ní mo ti sẹ́yìn. Ẹ ti gba 40,000 yín. Ẹgbẹ̀rún lọ́nà ogójì. Wọ́n ti bá mi sẹ́yìn nínú báńkì mi. Ẹ ti sí báńkì yẹn. Wọ́n ti fún mi síbẹ̀. Ó wà lórí sẹ́yìn. 10,000 tí mo fún yín yẹn ẹgbẹ̀rún mẹ́wàá tí mo fún. Ẹ ní mò ń sọ fún mi. Èyí tí mo fún yín yẹn kẹ́ fi ra mílíkì àti tíì. Ẹ̀sìn wọ́n ṣe fún mi náà lẹ́sẹ̀ náà fún sẹ́yìn. Ẹ̀sìn o dúpẹ́ lọ́wọ́ ní ọjọ́ mi ó dùn ó sì kí wàá ràn yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni mi jẹ́ ká gbẹ́ nítorí. Ṣáàbẹ̀ ẹ fún ìnáwó eléyìí o. Ẹ tọ́ máṣíìnì rẹ̀ ní ọjọ́ stop. Èmi lọ rà rẹ̀ níyẹn. Hello? Ẹ máa ń ṣiṣẹ́ yín lọ. Màmá ẹ jókòó. Ẹ jókòó.
ẹ pẹ̀lẹ́ mọ̀mọ́ èwo lélẹ́yìí mọ̀mọ́. Adé àgbọn. Adé àgbọn. Richard. Báwo lẹ ṣe ń ṣe lórí nígbà tá a dé bíta kan gbọ́ òórùn tó ń ta sẹ́sẹ́. Ìgbà bá mú àwọn àkọ́dé ominú rẹ̀ àṣọ. Ẹni. Omi rẹ̀ ominú àgbọn àṣekú àgbọ̀kúrò. Ẹ da omi inú àgbọn yẹn nù. Tẹ bá ti wá dànù nǹkan. Bàbá dẹ̀ dà àwa mú àgbọn àgbọ̀dẹ̀dẹ̀ mú pàǹtì. Bàbá yọ mú pàǹtì. Àwa gbé òun àwa lájà ààrẹ wẹnẹwẹnẹ bàbá rẹ wẹnẹwẹnẹ bàbá rẹ wẹnẹwẹnẹ. Ẹ rẹ̀ sí wẹ́wẹ́. Àwa lájà nínú ẹ̀rọ. Ok, ẹ lọ àgbọn. Bàbá já inú àgbọn ẹ̀ lẹ́la ṣẹ̀ṣẹ̀ máa wá sí. Ẹ sì àbẹ̀ máa yán. A sì ní a sì. Bí ìgbìmọ̀ bá ṣe ṣú. Ẹgbẹ́ mi ṣe ṣú àwa dà sórí ìkíní bàbá dà sórí ìkíní dà sí kíní àwa jìnnà dáadáa bàbá jìnnà dáadáa ẹ̀rà máa wá mú ká máa wá sí. Ẹ̀rù fi ń tà sọ́sọ́. Eléyìí náà ń pè ní. Adé àgbọn. Adé àgbọn. Kí ló náà tún máa ń pè ládìẹ yẹn. Òun kọ́ eléyìí o kìnìún náà fi ṣe tẹ̀yàn ekùrọ̀ náà fi ṣe tẹ̀yàn. Ìgbà àgbọn náà fi ń ṣe eléyìí. Àgbọn rẹ̀ lè. Kí wàá ní ìwúlò adé àgbọn yẹn? Àfipara báyìí àfipara dáadáa àfipara. Natural. Adé àgbọn. Adé àgbọn. Kí lẹ pè? Natural skin cream. Say natural skin cream. Skin àbí ointment. Téèyàn bá ń lò láti sọ àwọn tó bá dúdú ló sábà máa ń lò. Sẹ́ni pupa ò lè lóní. Téèyàn bá lò tó bá ń lò láti fi fa ó máa ara máa dán. Ara dán. Ara dán. Ó máa ń mára dán mára jọ̀lọ̀. Adé àgbọn. Bó ṣe wá wà ìfẹ́ bá fẹ́ ta ìgò kan yìí èlò àtẹ̀lò. Owó rẹ̀ pọ̀ nítorí iṣẹ́ rẹ̀ ó pọ̀ káyọ̀dé ìyọba yìí òun àfiṣe ó pọ̀ òun àfiṣe pọ̀. Ok, àgbọn tẹ́ ẹ lò tẹ́ ẹ fi ṣe ìwọ̀nba kékeré yìí pọ̀. Ó pọ̀. Yóò tá àgbọn mélòó tẹ́ ẹ fi ṣe ìgò kan àti ilé. Kó bẹ̀rẹ̀ rẹ̀ tí ìyá rẹ̀. Ohun tó ṣẹlẹ̀ lórí títí wọn ló wípé ohun táwọn náà ṣe nígbà tí wọ́n ṣì ṣe kínní ní ẹ̀dọ̀ àwọn ló ti wá kọ́ ọmọ wọn yẹn báwọn tí wá ṣe ń dàgbà tó jẹ́ pé bóyá ọjọ́ dementia àgbà ti ń dé ọmọ wọn yẹn gangan bọ́n ṣe gbowó yẹn tán náà ní àwọn àwòfin káwọn padà sí di iṣẹ́ tí àwọn ń ṣe torí láti ilẹ̀ ìyó pure water la máa ń pè wọ́n tán bá ti rọ́ sínú kìíní bẹ̀ wọ́n á ní pure water rẹ̀ ṣùgbọ́n ẹni tó bá ti mọ̀ túmọ̀ pure water á mọ̀ ẹ̀ pé adé àgbọn ni wọ́n ń sọ. Òun ni àwọn náà lọ ra gbogbo èròjà yẹn àwọn náà kàn máa jọ jókòó tán máa ní báyìí ni kò ṣe báyìí ni kò ṣe ṣe bá ṣe ń ṣe gbà yẹn ṣùgbọ́n tó kàn dùn wọ́n mẹ́nu jù ní wípé bówó yẹn ti dán wọn ronú padà wípé ó yẹ káwọn padà sí ibi káwọn ṣe wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe náà ní ìsìn àkọ́kọ́ bó bá jẹ́ 10 naira bó jẹ́ 20 naira ló padà jáde lórí ẹ̀ ìyẹn máa jẹ́ èrè tó yẹ pé bóyá á tún sì máa fi jẹ́ kí owó yẹn náà máa pọ̀ sí nínú ìwọ̀nba kékeré tá a fún màmá ni màmá náà ti ṣe yìí. Èló ni wọ́n fún yín màmá? Owó náà bí mi ní ẹ̀pọ̀. Ó pọ̀. Màmá lówó náà pọ̀. Ẹgbẹ̀rún lọ́nà ogójì ni láti jẹ. Ẹ ṣé gan-an Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ mọ̀ ṣe ẹ ò ní ṣàṣetì o ẹ ò ní. Bó ẹ ṣe wá ṣe yín sìn báyìí ṣé ìrètí wà páwọn èèyàn máa wá rà? À rà. Wọ́n máa rà? A máa rà. Wọ́n ti ń bẹ̀rẹ̀. Wọ́n ti ń béèrè. Àwọn ti ń béèrè. Nígbà tó ti bẹ̀rẹ̀ sí gbóòórùn. Ṣé pípara nìkan ló wà fún àbí mímu ṣé yẹn lè mú náà? Pípara ẹ̀ mẹ́rin ni mo lè parẹ́ dáadáa. Torí òórùn ẹ̀ dùn. Wọn kì í ṣe ohun tí èèyàn lè mu ṣùgbọ́n kì í ṣe pé béèyàn bá mu ó máa dà yàn láàmú kò sí nǹkan tó wà nínú ṣùgbọ́n pípara ló wà fún.
èèyàn máa dán. wọ́n máa dán àwọn ẹlòmíì rẹ̀ ni wọ́n kàn máa tún mú ọmọ wọn á tún da bí àwọn nǹkan míì bó jẹ́ bí ẹlòmíì tó bá jẹ́ bí ẹni tó nífo á lọ ra káfíà àbí imí ọjọ́ wọ́n á lò wọ́n á dà sínú ẹ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìlú gbogbo ẹ̀ ló máa padà so ó máa ń pa kòkòrò ara òun ẹ̀dẹ̀ tó máa ń dùn. ní àbá fẹ́ ra ìgò kan yìí lọ́wọ́ yín èlò lẹ́ẹ̀ máa tà. ọmọ wọn ló lè. ọmọ ilé mọ̀ yẹn tó rán ọmọ mi yìí nígbà tà wá gan tẹ̀ tí ń bẹ̀ gan pàápàá. ajé àwọ̀ gbá o. àmì ẹ̀ṣẹ̀ púpọ̀ o. Bàbá Aládò ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara. Bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó. Bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa. Bí ṣòro bá fojú kan Bàbá Aládò, gbogbo gànàgànà rẹ̀ àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀. Bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́. Kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí Ọlọ́run? Àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀? Tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí. Bàbá Aládò fúnra ẹkùn ọkọ̀ òkè. Ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀. Bàbá Aládò fúnra ó ti dé láti abúlé Aládò ìlú Olórílé méje ní ìlú Ìbàrìbà. Ó ṣe pàtàkì kí o tètè kàn sí Bàbá Aládò. Wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. Ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó gbàṣẹ gbòǹtẹ̀ ìjọba. Lego herbal mixture àti Host Control capsule. Èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. Ẹ máa pe Bàbá Aládò 08028121088. Masali kaoribaya kasaida yagaba. Gbọ́rọ̀ àṣẹ látẹnu mi. Ìwọ tó lè ṣàmì lórúkọ Jésù ọ̀dájú ogun tó ní tòun bá rẹ́yìn òun ò ní padà lórúkọ Ọlọ́run bàbá tọmọ tẹ̀mí mímọ́ iná Ọlọ́run kò jó dànù. Orúkọ mi ní Prophet Ṣólóyè Táíwò bàbá orí òkè àṣẹ àtagbára látòrí òkè àṣẹ àtagbára tó wà ní Gbẹ́ńkú area Olódó garage nílùú Ìbàdàn. Máa sádàlí kàfà gbọ́ọ̀rọ̀ Olúwa ọ̀dájú ènìyàn tó ń bá ọ rìn tó lóhùn ní jẹ́ kó rógòlù láyé irú ẹni bẹ́ẹ̀ lórúkọ Jésù idà ọ̀run kó gé wọn dànù. Wòmísà Olúwa rán mi sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn kí ni tólúwa dẹ̀ fi rán mi sí ọ òun náà ni pé má sọ ìrètí nù. Dádì àti mọ́mì jọ̀ọ́ mo bẹ̀ ọ́ ó lè ti gbàdúà lóòótọ́ ó lè ti gbààwẹ̀ lóòótọ́ ó lè ti lọ oríṣiríṣi orí òkè lóòótọ́ ṣùgbọ́n sá Olúwa ní kí n sọ fún ọ pé gbogbo ohun tó ń béèrè tó ti rí yẹn má sọ̀rọ̀ ìtínú tó bá ṣeé ṣe. Oh my God, tí Jésù bá lè jí Lásárù òkú ọjọ́ mẹ́ta òkú tó ti kú fún ọjọ́ mẹ́ta tó ti ń rùn táwọn èèyàn ti ń wò pé báwo làwọn ṣe fẹ́ ṣe tí agbára Ọlọ́run bá lè jí òkú yẹn dìde gbogbo tí wọn náà ń lé tó dàbí pé kò tí tẹ̀ ọ́ lọ́wọ́ máa sá dalikaba Olúwa ló máa ṣe fún ọ gbọ́ mi sà ṣégbéyàwó tiẹ̀ gangan òun ló dàrú ni oh my God ṣé iṣẹ́ lòun wá tó ò tí ì rí Màsádàlì kàpárìbàyà kàsáìdàyà ṣé ìgbéga ló ń wá lẹ́nu iṣẹ́ tó o ti rí kí ló ń tó o ti ń dààmú káàkiri ṣé ọmọ tó o ti ẹ̀bí ló ń fún ọ ní wàhálà ní gbogbo ìgbà tó o ti lọ káàkiri tó dàbí pé o ti rí ọ̀nà àbáyọ Olúwa ní kí n sọ fún ọ pé má sọ ìrètí nù wòmísà o ò tí ì pàdé ẹni tá a rán sí ọ ni òun ló fà á ṣùgbọ́n Olúwa rán mi sí ọ pé àkókò rẹ ti tó òun fẹ́ tú ọ sílẹ̀ nínú gbogbo àjàgà ogun èyí tí ayé rẹ wà ẹnìkan máa ṣàmì gbọ́ọ̀rọ̀ Olúwa gbogbo àjàgà ogun lórí ayé rẹ gbogbo àjàgà ogun lórí àyànmọ́ rẹ lórúkọ Jésù iná Ọlọ́run kó jádànù wòmísà bóyá o tiẹ̀ wà lókè òkun ò ń ṣiṣẹ́ ṣùgbọ́n síbẹ̀ ò lákòjọ bóyá o tiẹ̀ wà lókè òkun ò wáwé ìgbèlú ṣùgbọ́n ó ti dààmú káàkiri ṣùgbọ́n dàbí pé kò tí ì tẹ̀ ọ́ lọ́wọ́ bóyá o tiẹ̀ wà lókè ní Nàìjíríà tí wọn náà ń lé visa ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ìgbà ni wọ́n ń decline visa rẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rèé fún ọ Olúwa ló fẹ́ yọ̀ǹda rẹ̀ fún ọ pẹ̀lú ọwọ́ agbára mi ò ní àkókò tó pọ̀ ṣùgbọ́n t'Olúwa rán mi ní sí ọ ni pé jẹ́ àjọ gbàdúrà papọ̀ jẹ́ àjọ wá ojú Olúwa kí ni orísun ogun tó ń jà ọ́ gan wọn ò tí ì rí orísun ogun tó ń jà ọ́ ló fi dàbí pé kò tí ì sí ọ̀nà àbáyọ jẹ́ kí n gbàdúrà pẹ̀lú rẹ jẹ́ n ṣọ́nà fún ọ tí Olúwa bá sọ fún mi lórí ọ̀rọ̀ ayé rẹ ìwọ náà jájọ gbàdúrà lé lórí kó wá ò pé ṣé lóòótọ́ ṣé wòlíì ni mo pè ní àbí kì í ṣe wòlíì wòmísà tó o bá pe wòlíì ìwọ kọ́ ni wàá ṣàlàyé orísun ogun tó ń jà ọ́ wòlíì lolúwa máa mí sí tí ó sọ àṣírí ogun tó ń jà ọ́ tí wàá sì rí i pé lóòótọ́ àṣẹ ni tọ́lọ́run rán sí mi rèé wòmísà ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyanu ló ń ṣẹlẹ̀ lórí òkè tí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n mélòó ni mo fẹ́ tẹnubọ̀ nínú àwọn ìyanu tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n wọn náà lè gbìyànjú jájọ́ gbàdúrà
jájọ gbàdúrà má jẹ́ kó sú ọ jájọ gbàdúrà mo máa ń sọ ní gbogbo ibi tí n bá dé màá sọ fún ọ pé ọjọ́ tó bá lọ sọ pé ò ṣe mọ́ ìjọ ẹ̀ báyìí náà lógun ti borí ayé yẹn lórúkọ Jésù ogun ò ní borí ayé rẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wàá fi pè mí fún àdúà àti ọ̀nà àbáyọ sí ogun tó ń jà ọ́ bóyá àwọn tiẹ̀ fẹ́ mọ àṣírí ogun tó ń jà ọ́ pè mí jẹ́ n gbàdúrà fún ọ kí n dẹ̀ sọ àṣírí ogun tó ń jà ọ́ fún ọ nọ́mbà yẹn rẹ o orí WhatsApp nọ́mbà gangan tí wàá fi pè mí sí òun náà ni +234 70 25 47 54 27 +234 70 25 47 54 27 lórúkọ Jésù àánú máa yanjú ọ̀rọ̀ rẹ gbogbo bí tó o ti dé tó dàbí pé kò sí ọ̀nà àbáyọ ní kété tó o bá ti ń pè fún àdúrà lórúkọ Jésù wàá rí ọ̀nà àbáyọ ògo ni forúkọ Olúwa Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù stay blessed in Jesus name. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí tẹ subscribe sí.